mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ ìkànnì àrólé bàbá 1010 TV2 ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ látàrí ìròyìn àjàbalẹ̀ ìtẹ́lẹ́dùmarè tó fi jíǹkí wa lórí ìkànnì yìí mímọ̀ ṣe tàwa náà kọ́ wo Elédùmarè lóde orí ẹwà fákùkọ tiwa lórí ìkànnì pé ká máa ṣe kó sì máa gba ṣíṣe àwa mọ̀ ṣe lásán tí kì bá ṣèfẹ́ yìí tẹ́ jólólùfẹ́ wa tẹ́ ń dúró tì wá ní gbogbo ìgbà tó rò kéré tẹ́ni ká mọ̀ nìṣó ẹ̀ ń bẹ lẹ́yìn wa ẹ ṣeun púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ ẹ̀yin tẹ́ ti darapọ̀ látọjọ́ tó ti pẹ́ a kí yín pé ẹ kú àdúrótì àti ìfẹ́ gbogbo ìgbà Elédùmarè yóò máa jó nídùúró ẹnì kọ̀ọ̀kan wa láàyè káàyè tó wù ká lè wà ìròyìn fún ti àsìkò yìí ó dàda tún gbálégbòde ta ní ká mú wá sójú mọ́ báwòrán yín orúkọ oníròyìn yóò wá ní yípadà àyànfẹ́ Elédùmarè olóko tèmi ń jẹ́ ẹja pẹ̀kẹ́lu kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ó kàn lè jẹ́ ààrẹ fún ìran Yorùbá lásán o àwa náà dìbò fún ọ àjọ dìbò débẹ̀ ni àwọn àgbààgbà ilẹ̀ Haúsá náà tutọ́ ọ̀rọ̀ sójú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ àtúnṣe owó orí èyí tó sì ń bẹ lóde lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìjọba ìpínlẹ̀ Kwara ti pàdánù olórí àwọn òṣìṣẹ́ fún ìjọba ìpínlẹ̀ náà. Ọlọ́run ó mọ́lẹ̀ òtútù àmọ́ aláṣọ Ọlọ́run ti mú àwọn adigunjalè méjì kan tán jí iná sólà tú ní ojú òpópónà ní ìpínlẹ̀ Bayelsa nínú ìtàn méjèèjì tán ti gbiná jẹ báyìí. Bákan náà ní ìpínlẹ̀ Ògùn ọwọ́ tẹ àwọn méjì tán jí ọ̀kadà gbé ní ìpínlẹ̀ náà. Àwọn ọmọlẹ́yìn Bello Turji tún ti ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Sokoto wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé wọgbó ní ìpínlẹ̀ ọ̀hún. Ọwọ́ tẹ ọ̀dọ́kùnrin kan èyí tó ń tú àṣírí tó sì ń sọ òfófó fún àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Zamfara láti lè mọ ibi tí wọn yóò rìn sí ọwọ́ àwọn ọmọ ogunlẹ̀ yìí ó ti tẹ̀ báyìí. Èdè ti mú àwọn Fúlàní ilẹ̀ Yorùbá oògùn abẹnú gọ̀ǹgọ̀ ti ń jà láàrin wọn báyìí pẹ̀lú bí àwọn Fúlàní ṣe dojú ìjà kọra wọn tó sì gbẹ̀mí ẹni tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn agbésùmọ̀mí lára àwọn Fúlàní darandaran náà ti ìpínlẹ̀ Ondo. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́yẹ òsọkà. Ó kàn lè jẹ́ ààrẹ fún ìran Yorùbá nìkan àwa náà dìbò fún ọ àwọn àgbààgbà ilẹ̀ Haúsá náà tutọ́ ọ̀rọ̀ sójú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ àtúnṣe àti àtúntò owó orí tó ń jà rìnrìn káàkiri yìí. Àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin àpapọ̀ tó jẹ́ ti ilẹ̀ Haúsá àgbáríjọ àwọn àgbààgbà ilẹ̀ Haúsá àti àwọn èèkàn míì ní ilẹ̀ Haúsá ọ̀hún ó ní wọ́n ti tutọ́ ọ̀rọ̀ sí ojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí lórí ọ̀rọ̀ àtúnṣe owó orí tuntun èyí tí ààrẹ dúró lé lórí rẹ̀ tó sì sọ di wípé táàrẹ sì sọ di mọ̀ wípé ó ti wá sí ìmúṣẹ tẹ́ ẹ bá gbàgbé àti mú ìròyìn náà wá fún wa lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó orí lásìkò tán ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí wọ́n pè ní media chat tó wáyé ní ọjọ́ ajé Monday ta lò sẹ́yìn yìí nínú ètò ti mú gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed tó ti tàkòtò ọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé bó o bá yí èrò ọkàn rẹ padà tó tún èrò rẹ pa ayé òfojú rẹ rí pọnpọn náà yan ó ṣẹ̀ṣẹ̀ mọ́rú èèyàn tá a jẹ́ ní báyìí àwọn àgbáríjọ ilẹ̀ Haúsá míì làwọn náà mà tó ti pé jàjàre báyìí o tán ni àwọn ò ní káwọ́ gbéra láti lè jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó mú àbádòfin náà kó sọ di òfin mọ́ àwọn lọ́wọ́ wọn sọ di mọ̀ wípé ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé yìí ó ní kò bá ojú mu torí wípé títí ẹ̀ ní kó gbé òfin káwọn ilé-ìgbìmọ̀ asòfin àtàwọn sẹ́nítọ̀ ní àpapọ̀ kí wọ́n sì yẹ òfin náà wò wọn ní ṣùgbọ́n ní ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń sọ ó ti fi hàn wípé ó ti bòǹtẹ̀lú fúnra rẹ̀ gan tí kò sẹ̀ nílò àwọn àyẹ̀wé òfin wò ní olúùlú ilẹ̀ yìí nígbà tẹ́ni tó jẹ́ sẹ́nítọ̀ tó wá láti ẹkùn gúúsù Nasarawa Mohammed Onawo èyí tí ó máa sọ̀rọ̀ ó ní ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé ó máa tako òfin ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tẹ́ni tó jẹ́ sẹ́nítọ̀ Ibrahim Gobiri tó sojú ẹkùn ìlà oòrùn Sokoto tẹ́lẹ̀ rí ó sọ nímọ̀ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti fojú hàn pé ìṣèjọba ẹlẹ́yàmẹ̀yà ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó lò ó ní ìgbésẹ̀ rẹ̀ ó sì ti yàtọ̀ sí
sí ìjọba àwa ara wa báyìí ó nítorí wípé ìṣe ní ń pàṣẹ tí kò sì fàyè sílẹ̀ fáwọn elétò láti ṣe àyẹ̀wò àbádòfin náà fínífíní dáadáa léyìí tó fi gùn lé wọn wá sọ dímọ̀ wípé bó bá wa ń bá a lọ báyìí ó sì bá wa náà ń bẹ̀ bọ́mọdé rẹ bá lè ṣe léwu kó tètè jí dókòtò iwájú báyìí ni yóò máa bá kùkùté òun lọ̀rọ̀ táwọn àgbààgbà náà tí wọ́n sọ nígbà tí àgbáríjọ àwọn haúsá jẹ́ alukoro wọn Abdulaziz Suleiman tó náà sọ̀rọ̀ ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò gbọ́rọ̀ rárá bí tí ń wù kó mọ̀ torí wípé Tinubu ní í ṣe ó ń da ààrẹ náà láàmú láìpẹ́ yìí ojú ààrẹ yóò sì bò èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ àgbáríjọ àwọn ilẹ̀ haúsá lọ́hùn-ún àwọn náà fi ẹ̀dùn ọkàn wọn hàn tó sì ń sọ̀kò ọ̀rọ̀ sáàrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àbádòfin náà. Ìjọba ìpínlẹ̀ Kwara ti pàdánù olórí àwọn òṣìṣẹ́ fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ lẹ́nìí níṣe ni ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ aláṣẹ àti olùdarí gómìnà ìpínlẹ̀ ọ̀hún eyín Abdulrahman Abdulrasaq èyí tí wọ́n pàdánù ọmọọba Mahe Abdulkadiri tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún ìjọba ìpínlẹ̀ Kwara nígbà tí ẹ tó jẹ́ akọ̀wé àgbà fún gómìnà ìpínlẹ̀ Kwara Rafiu Ajakaye tó fi ìròyìn náà léde ó ní pẹ̀lú ẹ̀dùn ọkàn wọn làwọn fi ń kéde ikú ọ̀gá olórí àwọn òṣìṣẹ́ ọ̀hún èyí tó papòdà lówùúrọ̀ òní tó sì sọ dímọ̀ wípé àwọn ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbé sin ní àsìkò tán kírun àlásàrì tí ń ṣe aago 4 ní ilé rẹ̀ èyí tí wọ́n sọ dímọ̀ wípé ó wà ní Moro Adéwọlé Estate ní Ìlọrin Mehe tó jẹ́ Abdulkadiri tó jẹ́ ọ̀gá àgbà àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Kwara ó ní ó jẹ́ ẹni ọdún 73 ṣáájú kí ọlọ́jọ́ tó dé bákan náà ló jẹ́ ọmọ àgbà fún ẹni tó jẹ́ emir kẹwàá nílùú Ìlọrin eyín Alhaji Aliyu Abdulkadiri tó sì jẹ́ wípé bí oṣù 17 kan sẹ́yìn ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ yan olóògbé ọ̀hún gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ ti ìpínlẹ̀ Kwara wàyí o ìjọba ìpínlẹ̀ Kwara wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí emir ìlú Ìlọrin àti àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún nílẹ̀ tó sì ṣàdúrà fún òkú ọ̀run pé Elédùmarè yóò tẹ́ sí afẹ́fẹ́ rere kò sì ní fi àwọn tó kù ní ilé ayé báyìí kò ní fi wọ́n sílẹ̀ láìkẹ́. Ọlọ́run yóò mọ́lẹ̀ òtútù a sì mú aláṣọ Ọlọ́run ti mú àwọn adigunjalè méjì kan tán jí iná sólà tú ní ojú òpópónà táwọn méjèèjì sì gbiná jẹ tán jóná ráúráú ní ìpínlẹ̀ Bayelsa lágbègbè tí wọ́n pè ní Ogobiri ìjọba ìbílẹ̀ Ṣàgbámà ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé táwọn olùgbé agbègbè náà tí wọ́n ṣe èyí tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣe bẹ́ẹ̀ sójú àwọn wọ́n sọ ní mọ̀ wípé àwọn adigunjalè méjì kan èyí tí wọ́n ti jóná kọjá ìdánimọ̀ ó ní wọ́n ti jí sólà ojú òpópónà èyí tí ń taná lálálẹ́ sí ojú òpópónà náà tí wọ́n ti tú 5 nínú òpó ọ̀hún ẹlẹ́ẹ̀kẹfà náà ń gbìyànjú láti tú lọ́wọ́ ní kété tán tú òpó sólà náà níṣe ni ó wọlú wáyà high tension lókè tí wọ́n sì dì mọ́ irin ọ̀hún èyí tí iná ṣe bẹ́ẹ̀ tó gbé àwọn méjèèjì wọ́n sọ dímọ̀ wípé ẹnìkan láàrin àwọn adigunjalè náà ó ní iná ti jó tó ti dẹ́rù sílẹ̀ẹ́lẹ̀ tẹ́nìkẹ́ni ò sì lè sọ ìdánimọ̀ rẹ̀ nígbà tẹ́nìkejì tó náà jóná níwọ̀nba ṣùgbọ́n tí kò sí ẹ̀mí lára tiẹ̀ náà mọ́ wọ́n ti gbé òkú àwọn méjèèjì lọ sí ilé ìgbókùpamọ́sí ti ìpínlẹ̀ Bayelsa nínú ètò wọn sọ dímọ̀ wípé ó yẹ kélé náà máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí wọ́n yan iṣẹ́ ìtú iná àti wáyà ara transformer tí wọ́n ti yàn láàyò láti ọjọ́ tó ti pẹ́ kélé máa jẹ́ ẹ̀kọ́ fún wọn wípé àríkọ́gbọ́n lè yí o kì í ṣe àwòkọ́ṣe bí ti ń wù kó mọ̀. Bákan náà ní ìpínlẹ̀ Ògùn ọwọ́ tẹ àwọn méjì tán jí ọ̀kadà gbé ní ìpínlẹ̀ ọ̀hún arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Èjè Benson aka tọ́pọ̀ mọ̀ sí Kenny
àti Ọmọnìyí Austin ó ní ọwọ́ ti bàbá yìí èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n gbé ní agbègbè Àgọ́ Ìwòye ní ìpínlẹ̀ Ògùn. Nínú àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ètò ṣe fún àwọn oníròyìn ó sọ dímọ̀ wípé arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Francis Ayinde ó ní ó gbé ọ̀kadà náà kalẹ̀ fún Benson wípé kó máa fi ṣiṣẹ́ tó bá sì ti di ìparí ọ̀sẹ̀ báyìí yóò máa tọ́jú owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà 25,000 naira gẹ́gẹ́ bí owó rìtọ́ọ̀nù ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ fún òun ó ní ṣùgbọ́n nígbà tí ó gbé ọ̀kadà náà fún un nínú oṣù kẹwàá ṣùgbọ́n nígbà tó di inú oṣù tá a wà yìí tí ṣe oṣù kejìlá ní ọjọ́ kejìlá ó ní ó wá bá Francis Ayinde ní ilé wípé wọ́n ti jí ọ̀kadà náà gbé mọ́ òun lọ́wọ́ ṣùgbọ́n tó jẹ́ pé ó ti gbé ọ̀kadà náà lọ sí Ìjẹ̀bú Òde lọ́dọ̀ arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Emmanuel Nwosu lẹ́ni tí ó ti ta ọ̀kadà náà fún ní owó tó jẹ́ owó tó jẹ́ 800,000 naira yún gẹ́gẹ́ bí owó ọ̀kadà ètò sì jẹ́ pé ọ̀kadà ọ̀hún ló ṣe dédé 1.3 million naira tó sì ní òun àti arákùnrin tí wọ́n pè ní Ọmọnìyí Austin àti Benson náà jọ gbìmọ̀ pọ̀ láti ta ọ̀kadà náà ní owó ọ̀hún nílò tí wọ́n sì ti pín owó náà mọ́ ara wọn lọ́wọ́ kó tó di wípé àṣírí wọn wá padà tú. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú wípé nígbà tí arákùnrin náà fi ọ̀rọ̀ náà tó àwọn létí làwọn bẹ̀rẹ̀ ìwádìí àwọn tó sì fi páńpẹ́ òfin mú Benson tí ọ̀pọ̀ mọ̀ sí Kenny ọ̀hún àti Ọmọnìyí Austin táwọn méjèèjì ti wà ní gbàgà àwọn agbófinró báyìí wàyí o wọ́n ti gba ọ̀kadà náà padà lọ́wọ́ ẹni tí wọ́n tà fún pẹ̀lú ìwé ayédèrú èyí tán ṣe tán fi ta ọ̀kadà náà fún Emmanuel tí wọ́n sì sọ ní mọ̀ pé ẹni tó ní ọ̀kadà ó ti wà báyìí tí ó gba ọ̀kadà rẹ̀ padà nígbà táwọn ọ̀daràn méjèèjì tí wọ́n máa kọjú sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Àwọn ọmọ lẹ́yìn Bello Turji tó ti ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Sokoto wọ́n jí ọ̀pọ̀ gbé wọ inú igbó sálọ ní agbègbè tó wà láàrin Takamawa àti Dunkawa ní Gatawa ward ìjọba ìbílẹ̀ Sabonbiri ní ìpínlẹ̀ Sokoto ó ní àwọn oníṣẹ́ láabi yìí ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣọṣẹ́ arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kálámù tó jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí tó sì jẹ́ ọmọlẹ́yìn Bello Turji ó ní wọ́n sọ dímọ̀ wípé ó máa ń da agbègbè náà láàmú tó sì jẹ́ pò náà ló ṣọṣẹ́ lánàá òde yìí wọ́n ní gbogbo àwọn agbègbè tí ọwọ́jà rẹ̀ tó ti máa ń tó ó ní agbègbè tá pè ní Garin Idi Takamawa àti Gatawa yìí nílò ìtàn sí ní akitiyan àwọn ọmọ ogun lẹ́yìn tẹ̀síwájú láti fi páńpẹ́ òfin mú arákùnrin Kálámù yìí tó jẹ́ ògbóǹtarìgì ọmọlẹ́yìn Bello Turji àgbà agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọn kò tí ì lè sọ iye èèyàn tí wọ́n ti jí kó wọnú igbó sálọ báyìí lásìkò tá a fi ń kó ìròyìn náà jọ. Àwọn èrò náà àtàwọn olùgbé agbègbè náà ni wọ́n pa kìtì wọn mọ́lẹ̀ tó sì tì wọ́n wọ inú igbó lọ. Ọwọ́ ti tẹ ọ̀dọ́kùnrin tó ń tú àṣírí fáwọn agbésùmọ̀mí láti ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Zamfara. Arákùnrin kan tí wọ́n ṣe àfihàn fọ́nrán rẹ̀ lórí ayélujára láti orí ìtàkùn ayélujára Zagazola Makama ní ìtòṣe ní àlàyé wípé arákùnrin tẹ̀ ń wò yìí ó ń tú àṣírí fáwọn agbésùmọ̀mí tó sì máa ń fún wọn lọ́wọ́ ibi tó bá yẹ kí wọ́n ti wá ṣọṣẹ́ àti ibi tí kò bá yẹ kí wọ́n lọ àsìkò táwọn ọmọ ogun lẹ̀ yìí bá ti wà ní agbègbè náà. Nígbà tí ọwọ́ tẹ arákùnrin ọ̀hún ó jẹ́wọ́ gbogbo ìwà burúkú tó ti wù àti àsìkò tó ti ń bá wọn ṣiṣẹ́ papọ̀ tó jẹ́ pé oní máa ń fún wọn ní ọwọ́ àti àṣírí tí wọn kò ti fi rí àwọn agbésùmọ̀mí náà mú láti ọjọ́ tó ti pẹ́. Àwọn ọmọ ogun lẹ́yìn ni àwọn ti mọ́ gbàgà àwọn báyìí o lẹ́ni tó sì tún ràn wọ́n lọ́wọ́ láti tú àṣírí àwọn agbésùmọ̀mí níbi táwọn náà ṣe bẹ́ẹ̀ náà fara sínkò sí i. Èdí tí ń mú àwọn Fúlàní ilẹ̀ Yorùbá báyìí o àwọn méjì kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pa ara wọn ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí àlàyé tẹ́ntọ́jà olórí ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo akọgun Adétúnjì Adélẹ́yẹ èyí tó ṣe fáwọn oníròyìn ó sọ dímọ̀ wípé gbajúgbajà Fúlàní darandaran ètí orúkọ rẹ̀ ń jẹ́ Aliu Yunusa ó ní wọ́n ti ṣekú pa báyìí látọwọ́ àwọn Fúlàní akẹgbẹ́ rẹ̀ èyí tí wọ́n jẹ́ adigunjalè tó sì jẹ́ ajínigbé ní ìpínlẹ̀ Ondo. Nínú àlàyé akọgun náà ó sọ dímọ̀ wípé ní agbègbè tí wọ́n pè ní ìlú Àbọ̀ ní
ìkóríta mẹ́ta ìlú àbọ̀ ní ìjọba ìbílẹ̀ gúúsù Àkúrẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé lẹ́nu rẹ̀. Ó sọ dímọ̀ wípé Aliu Yunusa ó ní àwọn Fúlàní darandaran náà ti kọ́kọ́ jí ìyàwó rẹ̀ gbé ṣùgbọ́n tó jà fitanfitan tó gba ìyàwó rẹ̀ kalẹ̀ kúrò lákàtà àwọn Fúlàní ajínigbé darandaran ọ̀hún lẹ́yìn tí ọjọ́ gorí ọjọ́ díẹ̀ níṣẹ́ làwọn Fúlàní náà ni wọ́n tún lọ rè kóra wọn wá ní bìbà nínú tí wọ́n sì sọ di mímọ̀ pé wọ́n ṣekú pa Yunusa ní ìkóríta ìlú àbọ̀ yìí ní ìlú Àkúrẹ́ tí ń ṣe olúlu ìpínlẹ̀ Oǹdó nínú tí wọ́n ní wọ́n tún fẹ́ ibi tán ti gbìyànjú láti jí màálù rẹ̀ kó ó ní ó ti kojú ìjà sí wọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tán ṣekú pa ní àsìkò yìí. Wàyí o alukoro Adétúnjì Adélẹ́yẹ ó ní àwọn tí wọnú igbó lọ láti lè ṣe àwárí àwọn Fúlàní ọ̀hún níbi tó bá wù kí wọ́n fi ara sìnkú sí àwọn yóò gbìyànjú láti wá wọn jáde. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Oníyanṣe ọlọ́kà iṣẹ́ yìí tẹ́ bá wa jẹ́ ẹ̀kọ́ àìbínú ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú mọ́ òmáwòrán yín náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa ríra lórí ìkànnì yìí. Mo gbà á ládùúrà pé àtẹ̀mí àyànfẹ́ Elédùmarè tí mo mú wá àtẹ̀yìn tí mo mú wá fún náà irú aburú kò ní ṣe lérí wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ọdún yìí ń parí lọ, ọdún ayọ̀ ọdún owó yóò tún wọlé bá wa láyọ̀ àti àlàáfíà. Ẹ dákun ẹ dábọ̀ ẹ máa bá wa share àwọn ètò yìí tẹ́ bá ti ń gbá àwọn ìròyìn náà ẹ sì máa fẹ́ wọn tó bá kàn yín jù sínú comment section. A máa dá yín lóhùn lóòrèkóòrè tẹ́ bá ti ń tẹ̀ síbẹ̀. Ẹ ṣeun, ó dàbọ̀, ọ̀run ayọ̀ lásùn.